Sùlíyà tí ń sọ fún Yúsúfù ìpè mojúkú o. Yúsúfù àrídìí àní àhàbà. Yúsúfù àrídìí àní àhàbà. Mojúkú mẹ́. Wọ́n sẹ́ni mi làǹbìkì. Ilé ìyàwó mi Sùlíyà wọ́n fèrè jì lọ́dọ̀ Ọlọ́run. Ìnáàdì kan ti ní kò sí èméjì inú ẹlẹ́sẹ̀ ló wà. Allah. Abdulaziz wọ́n sọ fún Ànábì Yusufu. Alayhi salatu wa salam. Ọlọ́rọ̀ yìí ènìyàn nìkan kọ́kọ́. Ayakumullah. Ibi iná láti rí ma, ibi iná ni ó sì kú ma. Allah. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bẹ́ẹ̀ àbá ti sọ sátẹ́gùn ó ti dẹ̀dọ̀ Ọlọ́run. La ilaha illallah. Ọ̀rọ̀ yìí wá tàka ìyàwó àwọn ẹni tí ń ṣe búrẹ́dì àti ìyàwó àwọn tí wọ́n ń tò ń jẹ wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ wọ́n wá gángọ̀. La ilaha illallah. Ibùra Abdulaziz tùràrídù bàtà Ibùra Abdulaziz tùràrídù bàtà. Ẹ̀sìn bá kí bó ṣe ọ̀nà o. Ibùra Abdulaziz tùràrídù bàtà. Wọ́n bá sọ ní ẹ̀yẹ́ ìyàwó díndí ọba ìwọ̀n wa ẹ̀rú ẹ̀ èèmà irú ara wọn ní ohun tó tó bá nì. Wọ́n wá ń kọrin yẹn kí wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ Ọlọ́run wá gbé wá bẹ́ẹ̀. Wọ́n kọ́ ẹ̀ ní sí ọ̀tọ̀ òfin Mẹ̀dínà tí wọ́n rà tún yà sí ìtúrọ̀ wíjù bàtà ẹ̀nẹ́fúsí. Àwọn obìnrin ìlú wọ́n bẹ̀rẹ̀ sí ní kọrin káàkiri pé ìyàwó ọba ń gbèrò ọmọ ọ̀dọ́ rẹ̀. Bọ́dí ṣàdábà ọba. Ìfẹ́ ìbò olójú púpọ̀. Iná lábàrá fi dọ̀lá lè mú bí. Àdùn tó fojú wọn lè yí lọ́jọ́ fún ìyàwó ọba. Fàlámà sẹ́mi àti ní màpẹ́rì iná àrísà láti ilé iná wọn àgbàdàtì láhùn mùtàkà. وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن هاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. Ẹni ọba ń sàbí dáadáa yóò dìbò ẹ̀fọ́ náà. Ọ̀làmà sẹ́mi àti bímọ kùnrin hinna. Sùlíyà wá gbọ́ gbogbo tí wọ́n wí káàkiri. Yẹ̀yẹ́ tí wọ́n fi ń ṣe kí. Àwọn àgbọ̀ ebi rẹ̀ fi ṣe é. Àrísà láti ilé hinna. Ẹ padà máa tí mo mú mára. Lẹ́yìn máa yọ ọdún. Kí má ní ìbí tó dópin. Àwọn aránsẹ́ tí gbogbo ẹ̀yẹ́ gbogbo obìnrin pé ẹ wá bá ń jẹ dínà. La ilaha illallah wa a'tadati lahunna muttaqa. Ọwọ́ fẹ́ni kọ̀ọ̀kan ní tébù tó lè dé nǹkan lérí ẹ̀. Tébù tá a gbé sérí nǹkan tá a fi dé nǹkan báyìí. Àwọn àgbẹ̀ kalẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú wájú òkú lérí ẹ̀. وقالت اخرج عليهن. àwọn sọ fún Yusufu pélé ìwé. aláwọ̀ gàrú aṣọ. ẹni tí ọwọ́ ìtẹ́lẹ̀ tó yẹ kó gbogbo ojú rẹ̀ ìmọ́lẹ̀ ní. èyí rẹ̀ ìmọ́lẹ̀ ní. ẹ̀yìn ikú rẹ̀ ìmọ́lẹ̀ ní. ó tún wá ní kórì ìkótó níbi ètè. alámàdá obìnrin mi ìwọ́n ní kórìkótó. obìnrin mi ò ní kórìkótó. kórìkótó ni kì í ṣe pé ìgbọ́n máa fi múra wọn kún. kì í ṣe ìgbọ́n náà fi ń dẹ́kun. ọlọ́run máa kún kórìkótó rẹ lòmí ìṣètè báyìí yóò ṣe rí bíi báyìí ọ̀wà dúdú. wọ́n ti dẹ́ ìkọ́ni sí kìíní.
Kọ̀ṣẹ́ wà nínú ilẹ̀ ìkílẹ̀ bẹ̀rí. حياكم الله Ọlọ́run àmà fẹ́lò mi gbé. لا إله إلا الله Bẹ́ẹ̀ lẹ́wà tó fún Yúsúfù. وقالت اخرج عليهم Ó ti wá gbóúnjẹ síwájú wọn. Àwọn àdìgún tó bẹ̀rẹ̀ sí ní jẹun. Jáde sí wọn bá ń kí àwọn àlejò mi. فلما رأينه أكبرنه Ó nígbà wọn pé bàbá حياكم الله àtikọ́ máa ké pẹ̀lẹ́pẹ̀lẹ́. رأينه أكبرنه Wọ́n bá gbójú sókè pé káwọn oníwà rẹ̀ kó sàlámù rahmatullah. Allahu akbar. لا إله إلا الله Ẹ̀yin náà sì máa wí bẹ́ẹ̀. وقطعن أيديهن Wọ́n ti gbójú tóbi fún ọlọ́run ọba. Wọ́n ti gbàgbé pé ọ̀bẹ ń bẹ lérí ìka àwọn bẹ́ẹ̀. Allahu akbar. Wọ́n bá dúdú kan ara wọn lọ́kọ̀ọ̀kan. وقطعن أيديهن وقلن حاشا لله Wọ́n ní kábíyèsí ọlọ́run. حاشا لله Títóbi ọlọ́run. حاشا لله Lẹ́yìn ọlọ́run àfọlọ́run. هذا بشرا إن هذا إلا ملك كريم Wọ́n sì mú ní àkíkí ní ibi ojú rẹ̀ adé àtọ̀lọ́ kásírì. Eléyìí sí èèyàn lásán àfi màláìka o. لا إله إلا الله Eléyìí ò gbọ́dọ̀ jẹ́ èèyàn lásán. إلا ملك كريم Màláìka tó lẹ́pẹ̀lẹ́ eléyìí gbọ́dọ̀ jẹ́. Ẹ̀jẹ̀ sì sàn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan. لا إله إلا الله Wọ́n ò sì mọ̀. الله Ẹ̀sìn kí mo ṣe ọlọ́run. الله أكبر كبيرا Níbi èyí, lànàbí wa Muhammadu صلى الله عليه وسلم ló ti wọlé ọsọ fún sàbẹ̀ kan pé léwọnú Al-Qur'ani ọba bíi tí ọlọ́run ti sọ nípa pé bí ẹ̀mí bá fẹ́ jáde lára mùsùlùmí حياكم الله ó wà fi halati sakaratil mauti حياكم الله á gbé àwọn kankan hàn nídùnnú tí ò ní pàtàkì ní ọjà rẹ̀ لا إله إلا الله ó ń tọ́ wọn ká Al-Qur'ani láti fẹ́dẹ́ lẹ́kọ̀ọ́ rí dandan لا إله إلا الله ó rò níbi tí ó ti wà mí pé bẹ́ẹ̀ni bá fẹ́ jáde èèyàn ní mọ̀ ó sọ ọlọ́run tún nílẹ̀ ká lẹ́gẹ̀ẹ́jì الله ẹ̀sìn pé tó tóbi fún ọlọ́run الله ó tún ká lẹ́ẹ̀kẹta ó ṣe ọlọ́run wá rí fáàsì ẹni yìí sáyà yìí لا إله إلا الله nípa wọn obìnrin nítorí pé wọ́n ní ti dùn mọ́ wọn. لما رأينه أكبرنه وقطعن أيديهن Allah وقلن حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم ẹni ọlọ́gbàgbàrà rẹ̀ kò bá kí bó ṣe ọlọ́run wọ́n ń dé kára wọn wọn ò sì mà àyìnbá tí wọn ò mà tí wọ́n sì ń bẹ lẹ́yìn ni bẹ́ẹ̀ lẹ́mí mùsùlùmí òdodo nígbà tó bá fẹ́ kú lára rẹ̀ kò ní mọ̀gbà tí èmi náà kú lára rẹ̀. الله قالت فذلكن الذي لمتنني فيه nígbà tẹ́jẹ́ wọn sàn wọ́n wá jíjẹ mí lẹ̀ wọ́n rá gbọ́dọ̀ ń sẹ́. يقول الله bí o bá ní ajújẹ mí lẹ̀ wọ́n rá gbọ́dọ̀ ń sẹ́ èèyàn rẹ̀ nu padé mánu. ajújẹ mi lẹ wọn gbọ́dọ̀ ń ṣe wọn lè tún lè kó pàdé mọnu. èèyàn lélẹ́yìn. sùlíyà ọkọ̀ ta bàbá àdìkúnnà lẹ́bí lóńdùnmọ̀ní fi. ó ní sẹ́ tẹ́ kù mí sí ni. ìjọ kan ṣoṣo lè yí ni ilẹ̀ ń gẹ́ra yín lọ́wọ́ yìí. La ilaha illallah. kí ni kémi tí wọ́n á jásí pa ìmọ̀ ọdún lájọjọ́ sùn. ولقد راودته عن نفسه ọ̀dà bàbá wa rí bẹ́ẹ̀ èmi mo gbèrò rẹ̀ gan-an. فاستعظم ọba kọ́ olówó ṣe. ولئن لم يفعل ما آمره ليسجنن لئن لم يفعل ما آمره لئن لم يفعل ما آمره أمر يأمر أمرا فعل متعدي حياكم الله. فعل قياس مصدر المؤدى مثل ثلاثة كرد ردا وفعل اللازم بابه فعل كفر إن وكجوا وكسر ولئن لم يفعل ما آمره ليسجنن وهو به
láṣẹ. الله láyé sì jẹ́ náà yọ̀wé wọn. لا يسجدن inú ni tàwùkì ní mo máa ṣẹ́ra. لا يسجدن gbogbo ọgbọ́n tó lè dá bí ọba ṣe tí mo wí kọ́kàn lù mí إلا الله kọ́gbà bẹ́ẹ̀ di mi ń gbà kú mà. ẹ̀sìn máa túbọ̀ sí ọlọ́run. لا يسجدن yọ̀wé wọn. ولا يكون من الصابرين kò wá ní jẹ́ nǹkankan yóò tẹ̀ ní àbùkù láyé. لا إله إلا الله òkìkí wa bá Yúsúfù لا إله إلا الله pẹ̀lú gbólóhùn tíyàwó ọ̀gá rẹ̀ wí. قال رب السجن Allah أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكون من الجاهلين. àwọn onímọ̀ wọ́n á dá sí gbólóhùn tá nàbí Yúsúfù wí. عليه الصلاة والسلام. bó ti wulẹ̀ kára ó ní wá tó ẹ má jà fẹnu wíwì kúwì. ó ti lè wù káwọn ní ọ̀dọ́ ẹ má yà fẹ́nu wíwù kúwì. bẹ́ẹ̀ lómi bá gbẹ́ kó tó bímọ adébọ̀n bá tẹ̀ bí ijọ́ kan kúkú. ẹnu mi bá gbé kó tó ọmọ mi lónìí bá wọn ti ẹbí jẹ́gẹ̀ wọ́n fún lọ́dọ̀ pé ó níyà kiri kan. màláìkò sì kọjá pẹ́tọ́ àti kọ́ kó bímọ yóò sì máa bẹ tẹ́lẹ̀ àbápàtó ti ní kọ́tẹ̀ jẹ́jọ́ kan kúkú yóò sì kú. yóò sì kú náà ní ẹ̀. yà á yọ ọlọ́dún àmọ́nù kúlù kọ́ọ̀lá ṣàdídà ìṣìlílà fún àmàlà fún. bàbá ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ọlọ́dọ̀ lọ́mọ́kà lórí bàbá kí mo ṣe ọlọ́run ẹ̀rọ. ìpàlọ́ ọ̀kàkà àgbẹ̀kí anábì Yúsúfù máa wẹ̀wọ̀n. حياكم الله. abágbára ọlọ́run kan لا اله الا الله. bágbára ọlọ́run máa kàkẹ́ sí Allahu Akbar. agbára ọlọ́run kan láti borí ètè sùúyá. حياكم الله. ó sọ ìjọba kan ọlọ́run gbé mi borí ètè. لا اله ó الا sì sọ mi ní wíwẹ̀ wọn. حياكم الله. ọlọ́run ọba ṣe méjèèjì. لا اله الا الله. àbágbà tí nira dé. لا اله الا الله. anábì Yúsúfù ó ti tẹ́ sọ́dọ̀ ọlọ́run. رب السجن أحب إلي مما يدعونني إليه Allah. وإلا تصرف عني كيدهن أصب إلينا وأكن من الجاهلين. anábì Yúsúfù ọlọ́run. يقول الله. ẹ̀yin náà ti bá kí bọ̀ sí ọlọ́run. ó ní àṣìjọ́nà àbọ̀ ilé yà. السجن أحب إلي. kí n wẹ̀ wọ̀n ọtẹ́ mi lọ́rùn ju tíyàwó ọ̀gá mi ń pè mí lọ síbẹ̀. وإلا تصرف عني كيدهن أصب إليهن. bí ni ọlọ́run ọba darí ète wọn kú lọ́dọ̀ mi ní kíákíá ìkànnì wọn. وأكن من الجاهلين. èmi náà wà wà nù ojú òpè tí ó mà. لا إله إلا الله. ọlọ́run máa jẹ́ kó bìnrin kó ṣe mí ti ní ìlérí wa. obìnrin ọ̀sẹ̀ méjì ní ìlérí yẹn yọ kan ṣoṣo. ipò bíbí ọkùnrin mọ́lẹ̀ yóò kó mọ́lẹ̀ dúdú. kátó wọn ni wọ́n wá fẹ́ ní kẹrí. لا إله إلا الله. obìnrin kẹrí. bàbá ti di pé wọ́n pé méjì wọ́n pé mẹ́ta. Ọjọ́ àbàmì kan wà mẹ́. Bí oko yóò máa gbọ́rùn wọn. فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم. Ẹ̀rí pé fún alọ́lọ́ ló ń bẹ́. حياكم الله. Aláàbí kéwì délé. فاستجاب له ربه Aláàlágbà
àdúrà tó wí ní pèsè wọn ló wọ̀ ọ́ ó sì wẹ̀ wọ̀n náà. فصاب عنهم كيدهن ọlọ́run bá yí èrí gbogbo àwọn èdè obìnrin ni abádájú ẹ̀ kú lọ́dọ̀ rẹ̀. إنه هو السميع العليم. dábàájú ọ̀dọ̀ ọlọ́run ọba tó gbé ìdáhùn sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọgbọ́n tẹ̀dá ọgbọ́n tẹ̀rẹ́kọ́ ọgbọ́n tajà ọgbọ́n tẹ̀jà ọgbọ́n ti wà láyìíká. ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليرجمنه حتى حين. ọlọ́run nígbà wá rí gbogbo àwọn àmì tí ó fi wẹ̀ wọ̀n náà. حياكم الله. ọwọ́ wẹ̀ wọ̀n. الله. onílé ànábì ọlọ́run. عليه الصلاة والسلام. lérí tí ó ṣe. الله. lérí tí ó mọ́wọ́ tí ó mẹsẹ̀. حياكم الله. ọwọ́ wẹ̀ wọ̀n. ودخل معه السجن فتيان. àwọn méjì tún wọlé ẹ̀wọ̀n pẹ̀lú ẹ̀ wọ́n jẹ́ mẹ́ta. قال أحدهما إني أراني أعصر خمرا. Allah. وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه. La ilaha illallah. نبينا بتأويله إنا نراك من المحسنين. ẹni ọlọ́mọ mẹ́wàá rẹ̀ bàbá tí mo ṣe ọlọ́run. قال أحدهما. àwọn méjèèjì tí wọ́n wẹ̀wọ̀n ọ̀dà àkágbọ́ tí wọ́n fi wẹ̀wọ̀n. حياكم الله. dákun torí ọlọ́run kó ti wulẹ̀ kó fẹ́ràn ọ̀rẹ́ rẹ tó má gbé gbogbo ara lé. ó ti lè wùdó bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ tó má gbé gbogbo ọ̀rẹ́ lé. ọlọ́run nìkan là á tẹ́ sí lọ́dọ̀. ọlọ́run là á tẹ́ sí lọ́dọ̀. ọ̀kan fún ọba lóúnjẹ ọ̀kan fún ọba lómi. حياكم الله. ẹnìkan wá ráwọn méjèèjì pé ìtí ń pẹ́ lérí ìtẹ́ ìpúpọ̀. الله. tẹ́ ẹ bá bá rọ́pọ̀ tí mo fẹ́ fún yín yìí dá لا إله إلا الله. òun ó fún yín lówó tó pọ̀. الله. ǹjẹ́ kí lọ gbọ́ náà ẹ bá bu ẹ̀yin méjèèjì ẹ bu ìwọ sí oúnjẹ ẹ sì fi ìwọ sí omi. لا إله إلا الله. ẹ dákun ẹ bá ń kí bó ṣe ọlọ́run. الله أكبر كبيرا ومن البنيات أن تهب وما تهب يهب غيرك أو أن تريد لغير الإنسان وهو يريد غيرك. ẹ bá kí bó ṣe ọlọ́run dáadáa. èyí tí ìwọ̀n fọ́ba lómi wọ́n wọ pé ọba ìdá púpọ̀ kọjá kí wọ́n ti pé lọ́wọ́ òun ni ó ti kú. لا إله إلا الله. ọ̀wá dá ìwọ tiẹ̀ ọ̀dá sórí ibi omi. حياكم الله. èyí kejì ó fi wọ tiẹ̀ sí ibi oúnjẹ. الله. ọba náà wá jẹ́ àkàndé ọba ọtẹ́lẹ̀ òru ó sì fò lélẹ́lẹ́. ọtẹ́lẹ̀ òru ó fò lélẹ́lẹ́. ẹ sì máa ń kí bó ṣe ọlọ́run dáadáa. الله أكبر كبيرا. ọ̀dà kádà ó gbìyànjú ó là ń jẹ́ àdúfínà làdáàdì yannahum subulana. bí a bá lè gbé kókò dáadáa omi ọjà ní mbẹ́. ṣeun. حياكم الله. bọ́ba ti fẹ́ kọ́ ọ́ fún jẹ orí àwọn àlàmọ́tò. kí eléyìí. ọmọ lẹ́lẹ́yìn. ó tún wojú ẹni tó ẹ̀rọ gbóúnjẹ wáyé. ọ̀sàdédé wọn gbóúnjẹ wá. لا إله إلا الله. àwọn ajẹ́ kó lè yẹ omi wò. owó omi báyìí ọ̀rẹ́ pé kò sí gbẹ̀gbẹ̀ mẹ́. òun àbótí ẹ̀kọ́ wá. لا إله إلا الله. ọ̀dà ta ló fi nǹkan síbi oúnjẹ yìí. ìkíni lọ́wọ́ ọmọ لا إله إلا الله. ìkejì náà lọ́wọ́ ọmọ ọ̀dà ọ̀sán ní ti kálukú yín gbé wá lọ́tọ̀ọ̀tọ̀. لا إله إلا الله. ọ̀yà ìwọ tó gbé omi wá lọ́tọ̀ gbé omi rẹ sọ́dọ̀ wá. ìwọ tó gbóúnjẹ tiẹ̀ náà wá lọ́tọ̀ gbóúnjẹ sọ ti tiẹ̀ náà tọ̀wọ́ bókèlè kan mẹ́.
La ilaha illallah. Ayyakumullah. Ni wọ́n ṣe báyìí. Ọ̀ lè bọ̀ kẹlẹ̀ kan wá. Ọ̀ lè bọ̀ kẹlẹ̀ kan wá. Ẹbí wọn ló gbé wọn. Ayé ìwọ̀n tó gbó mi. Mú kẹ́kà lọ́ba sí omi lọ́ba mú pè. Ẹni tó wọ́n jọjọ yìí wá wò pé ó sì mú ìwọ. La ilaha illallah. Kọ̀ọ̀bà pé kò fi wọn sí i. Ayyakumullah. Ẹ dákun ẹ bá kíbọ̀ sí Ọlọ́run. Allahu akbar kabira. Lọ́ba mú ọba ni wọ́n fi rí. Ìwọ tó lè jẹ oúnjẹ tiẹ̀, ìwọ ló fi nǹkan síbẹ̀. La ilaha illallah. Amẹ́yìn méjèèjì tó ṣe pé ẹ̀yin lẹ̀ ń tọ́jú mi, ìyà kìíní yọ́ràn kejì. Ayyakumullah. Wọ́n fi ní ẹlẹ́dẹ̀ tí ń bá járìn yóò sì kí ni. Ọyẹ́ yìí méjèèjì ẹ máa lọ ẹ̀wọ̀n. Àwọn méjèèjì ló wá ṣe kò ń gẹ Yúsúfù. ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا Allah. وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين. Gbogbo àwọn tá a bá Kùránì lọ́wọ́ tá a rán nǹkan mí. Àwọn tá a ń wo inú Kùránì àtàwọn tá a ń wo nínú ánsẹ̀tì. Oore Ọlọ́run kò ní yà síbi kan ọ̀dọ̀ wọn ni wọ́n máa bọ̀. Ọ̀rẹ́ ìní kámi rẹ̀ bá lókè lówó kókó dédé. Ìkíní lálàá, Ayyakumullah. ìkejì lálàá, La ilaha illallah. ẹ wá gbọ́ tẹ́nìkọ̀ọ̀kan wá lálàá. إني أراني أعصر خمرا. Alákọ̀ọ́kọ́ ní mọ̀ lálàá pé mo padà wọ palace. La ilaha. Ìwọ̀n fún ọba lọ́tí mú bẹ́mi tí fún mu tẹ́lẹ̀. وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه. Ó ẹ dákun ẹ bá kíbọ̀ sí Ọlọ́run. الله أكبر. Ẹ̀yin tẹ́ ẹ máa rọ àlákàlà. Ayyakumullah. Ọ̀sẹ̀ pé mo lálẹ́ báyìí. Yusuf wà lálẹ́ báyìí. Ayyakumullah. Ngbò tí gbọ́ pé ẹni àkọ́kọ́ lóhùn lálà. Kọ̀ lálà kankan ọkàn rọ ni. Ayyakumullah. Lábá lóhùn náà lálà bá. La ilaha Ẹ illallah. jọjọ ọ̀rọ̀ papọ̀ ni. Ìjà làwọn ni wọ́n lá. Ó lóhùn lálà pé òun búrẹ́dì ṣe rí. تأكل الطير منه. Àwọn ẹyẹ wá ń jẹ wọn wá ń sá búrẹ́dì ìjẹ̀lẹ̀ yìí báyìí. لا إله إلا الله. Àdébí Yusuf wà wọ báyìí. Aláàtì ẹnu. حياكم الله. Ọ̀rọ̀ méjèèjì fún wa. نبينا بتأويله إنا نراك من المحسنين. Nítorí parí bẹ́ẹ̀ ni ire ni ó nínú ìjọ rẹ̀ ló wà sọ túmọ̀ rẹ̀ fún wa. قال لا يأتكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما. Ó ní kí n tó sàlánà. Wọ́n tó gbóúnjẹ tẹ́jẹ̀ wá fún yín méjèèjì. الله. Ìrọ̀ àlánà fún yín. Àmọ́ kí n tó rọ̀ àlánà. Gẹ́gẹ́ bí ìṣe Ọlọ́run tó máa Nàbí Yúsúfù lá tẹ́lẹ̀. ذلكما مما علمني ربي. Ó ní nínú tọ́lọ̀ fi mọ̀ mí ní tẹ́ béèrè yìí. إني تركت ملة قوم لا يؤمنون بالله. Ó ní mo fi ìjọ mi lẹ̀. Ìjọ tó ṣe pé wọn ò nígbàgbọ́ pẹ̀lú Ọlọ́run. Wọ́n fẹ́ máa ti ń sọ̀rọ̀ nu rédíò. حياكم الله. Mo wá fi wọ́n lẹ̀ mo dájú kọ Ọlọ́run. وهم بالآخرة هم كافرون. Àwọn ìjọ tí wọn mọ̀ kọjá kìámà ń bẹ. Wọ́n ṣe kèfèrí sójú àlìkìámà. واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب. Ó ní mo wá tẹ̀ lójú ọ̀nà bàbá aláàmì Ìsàhákà àti Yàkúbà. ما كان لنا أن نشرك بالله من شيء.
tọ́ sí wa kó ṣe pẹ́rù wa láàmà ṣẹbọ pẹ̀lú ọlọ́run. dhalika min fadlillahi alayna wa ala nnasi. ọlá tọ́lọ́run ṣe fún wọn ọ̀pọ̀ púpọ̀ ọlá tọ́lọ́run ṣe fáwọn èèyàn pọ̀ kọjá ká máa sọ nǹkan rẹ̀. walakinna akthara nnasi la yashkurun. àpapọ̀lọpọ̀ èèyàn àwọn èdúpẹ́ ọlọ́jú la fẹ́ sọ ni ẹ̀wọ̀n tá a ti mojú rí tá a sanwó ẹ̀wọ̀n tá a ti fetí gbọ́ tá a sanwó ẹ̀wọ̀n tá a ti fẹ́ sọ tá a sanwó ẹ̀wọ̀n tá a ti fẹ́ sẹ̀rìn tá a sanwó mélòó la dúpẹ́ rẹ̀ fọ́lọ́run. ya sahiba sijni. ọkọ̀ọ̀kọ̀ sì wá síbẹ̀ ayyakumullah. wọ́n ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ padà sí títú àlá wọn. ya sahiba sijni. ó ní mo pè yín ọ̀rẹ́ mi dá ìjọjọ pàdé lẹ́wọ̀n. àrìbábù mutabarikuna khairun amillahu alwahidul qahhar. ọba tó ṣe pé a máa pè ọ̀kan ní ọbẹ̀ ní mímọ́ a máa ya Láta a máa ya Uzza a máa rí púpọ̀ fọlọ́hún sóhun lólóore ni àbọ́lọ́hún ọ̀kan ṣoṣo òun lólóore. ma ta'buduna min dunihi illa asma'an sammaytumuha. ọlọ́ni gbogbo àwọn táwọn kèfèrí sìn lẹ́bọ àwọn ni wọ́n sọ lóko kì í sọ ọ̀pọ̀ tàbàdàn ọlọ́run. antum wa aba'ukum ma anzalallahu biha min sultani. àwọn àti bàbá láwọn àwọn ni wọ́n sọ lóko wọn ò rí bí ọ̀rọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run. inil hukmu illa lillah. ìdájọ́ yányá lọ́dọ̀ ọlọ́run ló ti wá ọ̀dọ̀ ọlọ́run ni ó padà sí. amara alla ta'budu illa iyyah. ọba náà ọwọ́ pàṣẹ pé gbọ́dọ̀ sí nǹkan kan mí àfẹ̀mí ọlọ́run. dhalika ad-dinul qayyim. eléyìí lẹ̀sìn tó dúró déédéé òun lẹ̀sìn Ìsìlámù tí gbogbo ata wà lérí ẹ̀. walakinna akthara an-nasi la ya'lamun. ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yé wọn bẹ́ẹ̀. ya sahiba sijni. ẹ̀yin ọ̀rẹ́ mi lẹ́wọ̀n. amma ahadukuma fayasqi rabbahu khamran. wà ní mùtúmù ẹ̀sìn bá ń kí bó ṣe ọlọ́run lórí. Allahu akbar. ọwọ́ akọjú sí ìtọ́lóhùn fún ọba lọ́tí mu. La ilaha illallah. ọ ní ìwọ tó ń bọ fọba lọ́tí mu nì. fayuslabu fata'kulu at-tayru min ra'sihi. ọlọ́padà sí palace Allah. láìpẹ́ wọ́n wá pè ọ́ òdodo hàn. La ilaha illallah. padà sí palace iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ ọmọ àṣẹ. wa qudiya al-amru alladhi fihi. ìwọ tó ní ooru búrẹ́dì ẹyẹ wa ń jẹ búrẹ́dì ìlérí rẹ wọ́n padà rí ọmọlẹ̀ òun fòkùn fọ́ gbogbo èrí rẹ yányá. wa qala lilladhi dhanna annahu. ó tó wá jẹ kùdíyà làámú. Allah. nígbà wá ríbi tí ọ̀rọ̀ rẹ̀ já sí rárá òun rọ ni kùdíyà làámú. qudiya al-amru alladhi fihi tastaftiyani. ìtẹ̀bí mi lérí ẹ̀ ìhun ti ṣe bẹ́ẹ̀. La ilaha illallah. lóbi yọjá sí pẹ̀lú ṣòro tòru ya bó o bá lálàá mẹni ó lè rọ àlá rẹ fún. àkọ́kọ́ jẹ́ ó jẹ́ni tó fẹ́ràn rẹ. sì jẹ́ ó jẹ́ni tó ṣe pé ọmọ pọ́ mọ̀ nípa ẹ̀. sì jẹ́ ó jẹ́ sí pé ọmọ pẹ́ ni yìí níbẹ̀rù Ọlọ́run. nítorí pé bá ọba lọ tọ́ ọba láàlá rere tọ́ ọba lè rọ fún tọ́ bá rọ sábúrú aburú náà ṣe. lèyí tó rọ àlá ìwọ tó sì máa rọ àlá láti dẹ́kun sí wàhálẹ̀ ọ̀la gangan o. wọ́n tó máa rọ̀ lọ láti dalérú ọ̀dọ́ gangan. ìyá oní àtọ́dàgbà fúnra ìtẹ́lẹ̀ àdúgbòrí yá yìí ìṣe ní sẹ́sẹ́sẹ́sẹ́. yẹ ìwọ́n tó sẹ́sẹ́sẹ́. ni wọ́n kàn mí kó nínú ọkùnrin. nínú ọkùnrin. ọba wa ti lè rọ fẹ́ lómi tí wọ́n ní ha
nítorí àwọn ìyá gbàgbà nù bọ́ọ̀bà múra wọ́n jẹ oúnjẹ kú wọ́n padà jẹ oúnjẹ kú jẹ. La ilaha illallah. èèyàn kí rọ àlá. ó sọ orúkọ ọ̀run kò má lè rà jẹ́lá. bọ́ọ̀bá sì lálàá tó bá bọ̀ lẹ́rù kò nídìí. a'udhu billahi minash shaitani rajim. a'udhu billahi minash shaitani rajim. a'udhu billahi minash shaitani rajim. wíyẹn tẹ̀ takọ̀tà òde ẹ̀sẹ̀ mi sẹ́gun ó sì. La ilaha illallah. aláàbùn ò ní sẹ́. alábù òní ṣe. Allahu akbar kabira. ẹ̀sìn méjì tó fi fún ọlọ́run. Allahu akbar kabira. nítorí pé lábẹ́ rírọ̀ àlá mi àwọn afá mi ti dúró. ìpèsè ìwà wa a sì ṣe mùsíbà fún yín. àtẹni tí ń tẹ yèpẹ̀ àtẹni ó lè wo yèpẹ̀. al-munajjimuna wal-munajjamuna àwọn méjèèjì wọ́n wọ náà ní sòsé. àtẹni tí ń tẹ́yẹ pẹ̀ àtẹ̀tọ́lọ̀ owó pé ẹ bá mi wọ̀ wọ́n lọ náà ní sọ̀ọ́sẹ́. ọ̀dọ̀dà ìwọ tó àwọn tó ń tẹ̀ ẹ́ tó ń sọ tí ó ṣẹlẹ̀ tó ọmọ tí ó ṣẹlẹ̀ sí wọn lọ́la. tó o máa jọ́ sẹ́yìn sí wọn náà. La ilaha illallah. gbogbo eléyìí máa lé ní kóńbì kádàrá ọlọ́run ni. Allaha indahu ilmus sa'a wa yunazzilu al-ghaytha wa ya'lamu ma fil arhami wa ma tadri nafsun madha taksibu gadan wa ma tadri nafsun bi ayyi ardin tamut inna Allaha alimun khabir. ẹni ọlọ́pàá bẹ̀rẹ̀ rẹ̀ bàbá tí mo ṣe ọlọ́run. bọ́mọ bí afá mi kàkà kó lè kéwú ó sì máa lọ léèwé kó máa lè kọ́ máa ń kéwú tàbí kó máa lè ṣe tíjà yóò wá lè ka ọgbọ́n wọn kó tó báyìí. yóò kún tó báyìí yóò wá sáyà bí ẹ̀yọ̀ ọgbọ́n síbi ọgbọ́n. ọ̀tọ̀tọ̀tọ̀ ó ṣe wọ́n jìnnà di yóò wá tó máa ní tọ́ àfùwájá àfùwájá. àbúwájá nọ́mbà kìlómítà. àfùwájá ọkùnrin bá àfùwájá. tó wọn ní kírun. bóyá máa wá tẹ báyìí. next. yóò máa wá sọ gbogbo tí ó ṣe kálukú wọn àwọn náà ti wá gbàgbọ́ pé bó ti rí nù. wọ́n gbàgbọ́ pé mo ti rí wọn. ẹnu tẹ̀sídìkù tó ní ní iṣẹ́ ọwọ́ rẹ ti bàjẹ́. La ilaha nígbà illallah. tó gbàgbọ́ ohun ẹ̀jẹ̀ wọn náà lọ ní àjẹjí bọ́ tẹ àti wọ́n tí wọ́n tẹ fún. àwọn àgbàlagbà tá a rí i pé wọ́n ní ọpọ́n ìsáàbù tí wọ́n bá fẹ́ lo kánákò lóko ọlọ́run wọn á ní bá bú wọn á ní dù Yakumullah. jáde wọn á ní yú. Yakumullah. Yakumullah. ọ̀bù wọn ní dùn. jáde wọn ní yú a sì bá túbọ̀ sí ọlọ́run. Allahu akbar kabira. ọfẹ́ fa Allahu ọfẹ́ fa Muhammadu Sallallahu alaihi wasallam. ọwọ́ afẹ́ fi ṣé wà mẹ́ta Tìjání ọwọ́ afẹ́ fi ṣe tàwásùlù pẹ̀lú ọ̀dàdì ńgbò ló tó fa Ismul Jalala tán ńgbò ló tó fa ìkejì náà tẹ Muhammadu tán wọ́n ní wọ́n mú mi mú àléfù wọ́n mú báyìí wọ́n wà mí mú Muhammadu wọ́n mú báyìí Yakumullah. tá Tìjání wọ́n mú báyìí wọ́n wà mú sí àwọn ní amọ̀tẹ́líhù yẹlí máa dẹ́ni. Jẹ́ni máa dẹ́ni yìí. jẹ́ni máa dẹ̀ni ìwù. Adàdí ìdí tí wọ́n bá wá lù ú. Òǹkà tó gbé jáde ní kánàkò burúkú. ẹlẹ́kùn ní ẹ̀. La ilaha illallah. Àwọn àtọ́lọ́run ni wọ́n jọjọ lù ú. Ọlọ́run náà wọ́n sì fẹ́ fi bẹ̀. La ilaha illallah. Kìí ṣe pé wọ́n fẹ́ fi ṣe jálàbí. Èyí wọn làwọn wá nílẹ̀ àbẹ́rẹ̀ mọ́. èyí wọn náà bẹ́ẹ̀rẹ̀ máa ń bí ọ̀lẹ́ ibi ẹ̀jí kan ṣe. Kí wọ́n sì yé dáadáa náà tẹ́lẹ̀. òṣìṣẹ́ kéwọ́n náà. Yọ̀wọ̀ ní àlìkánsà yìí àti kọ́búlà ara yìí. Ọwọ́ lè bọ́ sínú àdáyíkà. Ó bá sì ti bọ́ sínú àdáyíkà. Ọwọ́ lè bọ́ sínú tẹ̀ríkì. Tẹ̀ríkì wá bọ́ síbi ìkísí. Ọ̀tàkà alìbàyájà. Ẹ sì máa kíbò sí ọlọ́run dáadáa. La ilaha illallah. Gbogbo èyí táwọn pa táwọn fi ń ṣe kìíní láti máa pé wọ̀lé ọlọ́run irọ́ ni. Ẹlẹ́wẹ́ ní ọ̀sẹ̀ tí La ilaha. wọ́n ti tẹ̀ ẹ́ síbẹ̀. Hayyakumullah.
Amẹ́ríkà tí mo lọ mbẹ́ mo rí gbogbo dù ọwọ́ mbẹ́ wọ́n á gbé kalẹ̀ kan mbẹ́ báyìí tọ́ba ti gbé màkó mbẹ́ yóò gbé tùmà wá gbogbo tùmà tí ń sin bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ yóò gbé jáde. La ilaha illallah. Kí lápá àwọn tí wọ́n ṣe ń nígbà tí wọ́n ń bẹ̀rẹ̀ wọ́n yìí. Ayyakumullah. Ìmàníyè ó sì lójú mọ̀tẹ́yìn máa fi wá ọkọ̀ ọlọ́run. La ilaha illallah. Ẹ wo bí títẹ̀lé ìjà sí nìsín. قضي الأمر الذي فيه تستفتيان. Alábì Yusuf lè tẹ bíbí ni ọ̀rọ̀ ti rí bẹ́ẹ̀. وقال قضي الأمر الذي فيه تستفتيان. قضي الأمر الذي فيه تستفتيان. وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك. Ẹ dákun ẹ máa kíbọ̀ sí ọlọ́run. الله Èyí tó rò fóun ńlá الله níbi ẹni kejì tí wọ́n rán àlá fún لا إله إلا الله. tọ́nà fóun lọ́dọ̀ ọba padà. Òun lè fún ọba lọ́tí mu padà. لا إله إلا الله. Ànábì Yusuf tún wá ṣe tó bí ọlọ́run. اذكرني عند ربك. Èyí ń bí ọlọ́run nínú jù. Tọ́ wọ́n lọ ń padà lọ sọ́dọ̀ ọba yìí o. لا إله إلا الله. Sọ̀rọ̀ wa fọ́ba. لا إله إلا الله. Ọlọ́run lọ pè ní ọlọ́run tì. فأنساه الشيطان ذكر ربه. Ṣètánì gba Ànábì Yusuf lágbè. Kó rántí ọba rẹ̀. لا إله إلا الله. Gbogbo àwa tá a ṣẹ̀ṣẹ̀ máa gbé ọmọ tẹ̀sí àwọn èèyàn. Àwa náà máa ṣe wò. لا إله إلا الله. Àwa náà máa wá àṣìṣe. Àmọ́ wọ́n ti ṣe. Wọ́n dẹ̀ wòye tí mo ṣe. Wọ́n dẹ̀ wòye tí mo ṣe. Wọ́n fẹ́ tu àlámọ̀rí ara rẹ̀ lọ, Ọlọ́run sì fìdí rẹ̀ jálẹ̀. Ọlọ́run fi di ìjẹ́lẹ̀. Ó tẹ wọ́n ṣe jẹ̀jẹ̀ ní wọ̀sáàbù. Ẹ̀wọ̀n wọ́n sì ní. Ẹ̀rẹ̀lẹ̀ kí ló kọ́ bí gbogbo eléyìí? Kí ló ń tọ́ ọlọ́run bí gbogbo eléyìí o? Ṣé ń tọ́lọ́wọ̀n rántí ni wọ́n fẹ́ rán lọ́ọ́ létí? Ṣé ń tọ́ ọlọ́run rántí lọ bẹ́ẹ̀ rán létí ní kí ni bìtí náà? Ẹ wo ẹnu gbólóhùn ni. لا إله إلا Ìdúkúrú الله. ní dára bíkà. اذكرني ربه. Rán mi létí. Ìyẹn pé dákọ̀ mi lọ́dọ̀ ọba. لا إله إلا الله. Ọlọ́run ní فلبث في السجن بضع سنين. Ọlọ́run ní ọdún mẹ́ta la fẹ́ ní olùtẹ́lẹ̀ yóò wà dọdún mẹ́sàn-án. لا إله إلا الله. Ẹ sì bá ń kíbò sí ọlọ́run jẹ mọ́. الله أكبر كبيرا. Ẹnu pé rántí mi lọ́dọ̀ ọba. Rántí mi lọ́dọ̀ ọba. Ibà wáyé yìí. Sójà jẹ̀dìgbà tí wọ́n bá rántí rẹ̀ kí n tí mo kọ́ lẹ̀ fún ọkọ́ tó ń ṣẹlẹ̀ rí rẹ̀. حياكم Ó الله. tí mọ̀ mi tó. لا إله إلا الله. Ló fi yọ ọjà sí pé àyè béèrè epo. حياكم الله. Ọ̀pọ̀ ọlọ́bẹ̀ ń tàbí sí. Ọgbọ́n ni ó mọ ọ̀pọ̀ olówó ọ̀rọ̀ ń kà sóní òpè mi. Wọ́n ní ọgbẹ́ ni ẹ̀. حياكم الله. Mo mọ̀ nǹkan báyìí ṣe ẹnu ọ̀tẹ̀ pọ̀jù láyé máa rẹ́rìn títí. لا إله إلا الله. Máa ní ẹ̀wọ̀n kánjú ìkánjú tí fàparun òjijì. أيها الإنسان لا تتوي بتفرج بونا. أنت تستعجل والأقدار تمشي بك عونا. وداعي أمر إلى ربك فاتلو منه عونا. لا تبق بالرئيس زرعا وليكون الرئيس زونا. خلي تدبير قضايا كلمة دبر كونا. Ẹ wo bọ́lá ohun tí ń ṣe fáwọn nẹ́bí rẹ̀. عليه الصلاة والسلام. Lẹ́ni tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ tó fi dẹ́wọ̀n. Ẹ wá wo àṣìṣe kékeré. لا إله إلا الله. Táwọn ẹ̀dá ti ṣe àìmọye bílíọ̀tì rẹ̀. لا إله إلا الله. Ẹ wá wo bọ́lá ohun tí ń dá sẹ̀ríà fún wọn. وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخرى يابسات يا أيها الملأ أفتوني في رؤياي
تعبرون Allah. إن كنتم للرؤيا تعبرون. Tọ́ ẹni tí ń fún ọba lọ́tí mu ó padà sí pálásì lóòótọ́. حياكم الله. Ẹ sì kí mo sí ọlọ́run. الله أكبر كبيرا. Ọ̀pẹ́ bọ́yá lọ́ba bá ní tọ́ àti rí tiẹ̀ pé ọmọ mẹsẹ̀ wá padà sí ẹnu iṣẹ́ rẹ̀. الله. Èkejì tó sì rántí ẹ̀ náà wọ́n lẹ̀ ló kò fọ́ lérí mu. لا إله إلا الله. Ọwọ́ kan níbi Yusufu nìkan. عليه الصلاة والسلام. Ọlọ́run ní o ti lo ọdún díẹ̀ tẹ́lẹ̀ àmọ́ àwọn àdọ́bù rẹ̀. وسبع سنبلات خضر وأخرى يابسات. Ń bọ̀ bàbá. حياكم الله. Wọ́n sínú fìlàfùsì ní fásínú fìlìmánì. الله. Àwọn àgbẹ̀gbẹ́ tí ń bẹ bẹ́ẹ̀ ní yá díẹ̀ díẹ̀ lọ́pọ̀ Àwọn kan ìjọba náà. ni bàbá jẹ́ díẹ̀ ni. Ẹni tí wọ́n fún ọba ní ọtí mu yìí lọ́bàdé pálásì. Oorun tí ọba àásù lọ́ba ní àbálàlà. لا إله إلا الله. Ẹ̀sìn tí mo sì ọlọ́run. الله. Ọya wa sọ àlẹ́ náà. يا إني أرى سبع بقرات سمان. Ọba ní mo lálà. Mo rí màálù méje tó sanra. يأكلون سبع إجاف. Wọ́n wá ń gbé àwọn màálù tó pẹlẹbẹ wọ́n ń gbé mì. وسبع سنبلات خضر. Mo tún wá rí àwọn oko méje tí wọ́n wù tí wọ́n ṣe gbọ̀dọ̀gbọ̀dọ̀gbọ̀dọ̀. وأخرى يابسات. Mo tún wá ráwọn oko míì ó ti gbẹ ó ti kẹfun kò sí kankan bẹ̀ mọ́. يا أيها الملأ Ó ní mo pe gbogbo ẹ̀yin ìjòyè. أفتوني في رؤياي Ẹ sọ túmọ̀ láti mọ̀ láì fún mi. إن كنتم للرؤيا تعبرون. Tẹ́ ẹ bá máa túmọ̀ látẹ̀mà láàárọ̀ ẹ̀rọ fún mi. لا إله إلا الله. Ẹ sì bá ń kí bó sí ọlọ́run. قالوا أضغاث أحلام. Àwọn ìjòyè ní àjìjú àlálọ́lá yìí, àgádágodo àlálẹ̀ yìí, bọ́ọ̀lùgì àlálẹ̀ yìí. وما نحن بتأويل الأحلام. Àwọn lágbára láti rọ́ àlátó láyìí. وقال الذي نجا منهما. Ẹ dákun ẹ bá ń gbé títóbi fún ọlọ́run. الله أكبر كبيرا. Nígbà pé ọdún tọ́lọ̀ fẹ́ jẹ́ kẹ́lẹ́ bí Yusufu olóore wọn. Bàtà tóbi Yusuf pé ọdún tó lọ bí ó lọ. Lẹ́ni tó wá là tọ́rọ́ tánàbí Yusufu lọ́wọ́ àlá fún lọ́wọ́ ń sọ fọ́ba. حياكم الله. Ó wá ní ìrẹ́ ọba. قال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون. Ó ní ohun ọ̀lágbára láti rọ́ àlá yìí. Àmẹ́ni ìdájọ́ àjọjọ pàdé lẹ́wọ̀n. Ẹ ránṣẹ́ sí ẹni ó dé. Ọlọ́pàá ò lẹ́bùn èyí nì. يوسف أيها الصديق Wọ́n wá ránṣẹ́ sí ànábì Yusufu. أبتنا في سبع بقرات سمان. Ọya ẹ máa wá gbọ́. Ẹ wo tí wọ́n ti pè é. Yusufu ayúwa sì dìbò. يوسف أيها الصديق Sífàtú ni mo bá lága. أيها الصديق Àdákun máa sòdodo. أيها الصديق. Ẹlòmíì wọ̀láì kò parọ́ máa ń múrọ́ láàyè ni. Ẹlòmí ò pọ̀wọ́ mọ́. Ọ̀yẹ̀ ní mú. Ó sì máa tí ó fi hà. Ó sì máa jẹ́ òkè ìmúlẹ̀ ni. Bàbá tẹ̀lé ìṣèlú pé bọ́ọ̀lù lẹ̀ á ní bẹ́ẹ̀ nígbà tí Yóò sì máa jẹ́. wọ́n ní bọ́ọ̀lù wọ́n ṣe pọ́tẹ́ẹ̀tì báyìí. Àti bí ìbò ti fi pamọ́ kékeré rẹ̀. Àkọ́nà tó ń sòótọ́ ń jọ́ ní irọ́ ni wọ́n pè. الله. يوسف أيها الصديق Wọ́n ní ẹ̀ Yusufu irọ́ olódodo gbòdodo. أفتنا في سبع بقرات سمان. Wá sọ túmọ̀ látìmọ́lá nípa àwọn màálù méje tó sara tí wọ́n gbé méje tó rú mi. الله. Àtòkò tí mo rí méje tó kún gbọ̀dọ̀gbọ̀dọ̀. Àtòkò méje tí mo rí tí ò sí kankan bẹ́ẹ̀. Bá Nàbí Yusufu ti wá rọ àlá náà àti tó ní wọ́n kọ́kọ́ ṣe الله. gẹ́gẹ́ bí ìpọ́jọ́ ti lọ. Bọ́bá di lọ́la á padà síbẹ̀. حياكم الله. Gbogbo àwọn tá a wá dúró pẹ̀lú
pẹ̀lú ọlọ́run gbogbo ọdẹ tó pẹ̀lú ọlọ́run. tá a bàbá dúró ẹ gbogbo dúró. nípa ọ̀rọ̀ ọlọ́run tá a gbọ́ gbogbo ìgbà. ọ̀rọ̀ ọlọ́run tó gbọ́ gbogbo ìgbà. bẹ́ẹ̀ sì fara balẹ̀ gbàdúrà. ẹ